TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Yoruba TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Kì máa ń ṣe pé mo yọ lódò ni mo ṣe fẹ́ràn láti máa jẹyán tí ń bẹ nínú odó. Inú odó ni wọ́n ti ń gúnyán bí mo ṣe ń jẹyán tí wọ́n gún nínú odó tí mi sì yọ lódò. Olódò gangan ni mò ń gbé, gbogbo ẹni tí ń gbé lólódò kan náà ni wọ́n jẹ́ olódò. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, a kú ọdún, a kú ìyèdún. Ọdún yìí á tura kò ní le koko mọ́ wa. Ọdún yìí á tura kò ní le koko mọ́ wa. Ohun tí a dáwọ́lé a yọrí, ohun tí a béèrè lolúwa á ṣe. Ọdún yìí á tura kò ní le koko mọ́ wa. Ọdún 2024 ẹ rí i pé ìrọ̀rùn ni, bàbá máa gé 20 ìrọ̀rùn ni yóò bá dé, bàbá máa gé 24 rẹ̀ ìrọ̀rùn náà ni yóò bá dé. Lọ́dún yìí ìrọ̀rùn ni yóò jẹ́ tiwa. Àyúnlọ àyúbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹ́sẹ̀ ń tẹ̀nà, a mọ̀ lọ́re a máa bọ̀re. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV akínyìn alòyìn lọ́gbọ̀n ẹnu adúpẹ́ pé òkun fódìndí ọdún kan eléyìí tẹ̀ wà pẹ̀lú alọ́dún tó kọjá, ìyẹn ọdún 2023 àtúwá bẹ̀rẹ̀ lọ́dún 2024 ẹ̀túwá dúró tì wá. Ẹ̀yin náà gangan ló ní dúró, ń bọ́ lọ́wọ́ ṣe é so ní dúró gbogbo wa lágbára ṣe Èdùmàrè. Ẹ ò ní tẹ́ o, ẹ ò sì ní tí. Eléyìí ni mo fi ń kí wa wípé a kú ọdún, a kú ìyèdún. Olúṣọlá ló kọ tèmi òye nẹ́kan ló kọ bàbá tó dé lọ́mọ. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara akẹ́ni mímọ̀ tó méjì. Ọmọ ẹ̀rọ ní sinmi ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́ mọ́ kí pé ẹ̀kú ọjọ́ mẹ́ta ó ṣe díẹ̀. Èmi náà mo wá mú lọ sí ọ́nì ni. Ẹ mọ̀ béèyàn bá wá ọ́nì àti mú, béèyàn bá wá lọ, béèyàn bá wá mú àti ọ́nì papọ̀ ó di ọ́nì mú, oyin àti òṣùpá. Òun náà ni kí ni ká máa dá pé èyí ọ́nì mú ní Yorùbá, òṣùpá olóyin òun náà ni. Ẹ wo yẹn náà ni mo fi kì í káàbọ̀ lábala ojúmọ́ aláyọ̀ láàárọ̀ níyè. Ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì BGI TV yìí wípé tàná ò ní jọ tòní ò tún ní jọ tọ̀la. Àti gbágbádá mi wọ̀, àti gbélẹ̀kẹ̀ mi wọ̀, kódà àti wọ ṣòkòtò àti bùbá mi fọdún tuntun. Kẹ́yìn olólùfẹ́ wa kẹ́ lè máa jàǹfààní àwọn kan tí a mọ̀ mú wá. Ṣe rí láàárọ̀ níyè a ní ká ṣeré ká jẹ̀gbádùn nítorí ọdún là ń ṣe. Ẹ má wòṣùjá lọ sórí pápá nígbà tá tó ń ṣọdún ká tún wá sọ pé a fẹ́ máa lọ rí pápá. Ṣé gbogbo ẹran àti gbogbo ewúrẹ́ àti adìyẹ ilé ìtajà àtúgbọ́dọ̀ lọ́wọ́ èsì ẹ̀ dànù nílò àti lọ rí pápá kankan léni rárá nítorí pé ọdún ló sì wá ń ta tá a sì ń ṣe. Ní báyìí ẹ̀ṣẹ́ àjà fún yín láwọn ìròyìn eléyìí tó jẹ́ pé a máa jẹ́ kẹ́ máa jẹ gbádùn ọdún Titun ọdún 2024 eléyìí tó wà lóde lásìkò yìí. Ó yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan ẹ̀já jọ jẹ gbádùn ẹ̀ láàárọ̀ níyè. Ìkànnì BGI TV òun ni wọ́n ń pè bí o ìtakọ́là wá o stúdíò làwà wà láìtàláì. Ó ti lọ kí ni ó ti lọ fàáfàá gidi gan. Ìkànnì BGI TV tẹ́ bá wá fẹ́ mọ bí tó ti lọ fàáfàá dé, àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa tó lọ fàáfàá ẹ̀ bá ń gbé kó lọ fàáfàá sójú wọn lójú òpó Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, ibẹ̀ ló lọ fàáfàá dé o. Lójú òpó YouTube ń kọ́ BGI TV òun ni bàbá gbàgede ìmọ̀ TV
bàbá gbàgede ìmọ̀ tv ní ojú òpó Instagram gbàgede ìmọ̀ _22 ibẹ̀ náà la wà nítorí àsìntà so bàbá wà nínú ilé ó ṣeé ṣe kó ru ó mú ká sì ṣe kíni o ká sì tàn fáànù mọ́tìmọ́ gbọ́ solúwọ́ rẹ̀ lẹ́nu ẹ jẹ́ kú ò lápá abẹ̀hùn kí n máa wá fún yín láwọn kókó eléyìí tó ṣùyọ nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa láàárọ̀ òní yìí ọjọ́ kejì oṣù kìíní ọdún 2024 ẹ mọ̀ pé wọ́n ti ní ohun èèyàn bá máa ṣe kéèyàn máa rí wípé èèyàn ṣọ́ra rẹ̀ nítorí pé ọdún tuntun òun náà ni a ṣì wà ní apá bíbá béèyàn bá rí Ṣẹ́gun ó kẹrùn ọdún tuntun ni mo yóò fẹ́ kẹrùn ìdálẹ̀ ọdún ni èmi náà fẹ́ káròyìn mo ti káròyìn wọnú ọdún tuntun ó yẹ ẹ mọ̀ pé ṣe tèmi náà ni mo fẹ́ káròyìn ìdálẹ̀ ọdún kí n sì máa gbowó gidi ní o mo gbowó gidi bí mo ṣe ń káròyìn ayé wa orú òní mọ́ ayé wa akẹ́gbọ̀n máa fẹ́ sínú ayé wa ẹjá lọ nínú àwọn kókó eléyìí tó ti jáde lójúmọ́ lẹ̀wà láàárọ̀ níye ẹ wò ó wọ́n mà ti ń dúnkokò wípé wọ́n fẹ́ wọ ìjọba ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti àwọn akọ̀wọ̀nrin kọmíṣọ́nà rẹ̀ ìbò lọ fẹ́ wọ́ wọn lọ apá àbò lọ́sọ̀kùn sí apá ní àbọ̀nù ẹ wò ọrùn gẹ́gẹ́ lọ́sọ̀kùn sí o iléeṣẹ́ kan rèé tó lóun fẹ́ wọ́ wọn lọ sílé ẹjọ́ kí ló fà á kí ló ṣẹlẹ̀ kí ló fà because ẹ̀jẹ̀ kúrò níbẹ̀ nínú ìwé ìròyìn eléyìí náà nínú ìwé ìròyìn Vanguard ẹ wò ẹni tó rí gbédégbò gómìnà tí ó mọ̀ pé wọ́n padà dépò gómìnà èèyàn Lucky Ayédàtiwa ó mà ti ṣèkìlọ̀ fún àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ní ìpínlẹ̀ Ondo láti yàgò fún ìwà jàǹdùkú nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà. ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ó ní inú mi dùn bí Bọ́lá Ahmed Tinubu bó ṣe fowó kún owó epo kí ló fà á tí bàbá fi sọ̀rọ̀ ó di inú ìwé ìròyìn láàárọ̀ níyè ẹ wò ó Bíbélì sọ pé búburú ni gbogbo ọjọ́ ṣùgbọ́n kẹ́ máa fi àdúrà kẹ́ máa fi ra ìgbà padà ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023 nígbà tí gbogbo wọn palẹ̀ mọ́ láti wọnú ọdún tuntun àwọn kan màbí o tó jẹ́ pé ìpàlẹ̀ mọ́ wọn ọwọ́ àwọn ajínigbé báyìí òun náà ni wọ́n wọ̀ o kọ̀nà kọ́ wọnú ilé wọn inú gbólọ́mọ̀ wọ̀ o ó di inú ìròyìn láàárọ̀ òní tá a máa yànnà rẹ̀ àwọn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ọdún kọ̀ọ̀la Akérédolú ikú Akérédolú ọ̀fọ̀ ńlá mà ní o ẹni tó jẹ́ ọ̀gá àgbà yẹn fún ikọ̀ Àmọ̀tẹ́kùn òun náà ló mà sọ bẹ́ẹ̀ láàárọ̀ òní yìí ẹ wo àyẹ̀mọ́ Yorùbá bẹ́ẹ̀ bá ti ń rọ́mọ Yorùbá ẹ máa ṣe sàǹdákẹ́tà fónítọ̀hún nítorí pé àwọn ọmọ Yorùbá ọlọ́pọlọ pípé ni wọ́n o Alfred Oyekoya tó jẹ́ ẹ̀kan nínú àwọn ọmọ Yorùbá òun mà ní kábíyèsí èèyàn ọba tilẹ̀ Gẹ̀ẹ́sì United Kingdom Charles èèyàn ọba Charles ló mà ti fẹ́ fi àmì ẹ̀yẹ dá lọ́lá o àmì ẹ̀yẹ wípé ọ̀kan gbòógì lórílẹ̀‐èdè ọ̀hún ló ti fẹ́ fi dá lọ́lá ẹ̀jẹ̀ kúrò níbẹ̀ ní ìpalẹ̀mọ́ ọdún tuntun àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wọ́n ti sọ wípé ìjọba àpapọ̀ lọ́dún yìí àjọ máa fà á gan bàṣẹ nìyẹn fà á gan ọ̀sọ́gbọ̀n òun fà á jà o Joel Ajaero ó ti sọ̀rọ̀ kí ni Joel Ajaero sọ nígbà ojú bàbá jiná tètè bàbá jiná bàbá padà tún sọ̀rọ̀ jáde o kí ni bàbá sọ ó di inú ìwé ìròyìn Guardian láàárọ̀ òní yìí àgbáríjọ ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn kánì wọ́n ti mà sọ wípé ẹgbẹ́ máa gbàdúrà fún àwọn tí wọ́n fara káásá o nínú ìjàmbá ìkọlù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau ẹ wo ìròyìn pọ̀ ńlẹ̀ lóní ràbájìgan lóní gbẹ̀ngbẹ̀dúgbẹ̀ lóní kẹ̀ǹkẹ̀dúkẹ̀ lóní gàǹgàdígà lóní gbẹ̀ngbẹ̀dìgbẹ̀ bàbá lọ sókè tá a padà dé èmi wà máa wọnú ìròyìn tá a máa fi ọ̀lẹ̀lẹ̀ túkọ̀ wò à ń bọ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yẹ yan wa
mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ ẹ mọ̀ wò lóòrèkóòrè ẹ jẹ́ wọnú ìròyìn láàárọ̀ òní yìí kí n má fọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ jù ọdún tuntun láwà nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní iléeṣẹ́ kan tó jẹ́ iléeṣẹ́ elépo rọ̀bì eléyìí tí wọ́n pè ní World Oil Industry Limited lọ́mọ àti ń dúnkokò mọ́ gómìnà Babájídé Sanwó-Olú àtàwọn akọ̀wọ́rin rẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó ìyún Ṣọlá Gíwá wípé àwọn fẹ́ wọ́ wọn lọ sílé ẹjọ́ o lórí pé kíni wípé àwọn náà mà ti di ajagunbalẹ̀ o ṣùgbọ́n ajagunbalẹ̀ kọ́pírẹ́tì òun náà lọ́mọ pé tiwọn o nítorí pé wọ́n ti ń dúnkokò ilẹ̀ tó jẹ́ ti ilé epo yìí òun náà ni wọ́n ní tó wà ní agbègbè Ìkàtẹ́ Ẹlẹ́gùṣì ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ń dúnkokò pé àmọ́ fẹ́gbà níbi tí wọ́n ti kọ ìwé ránṣẹ́ sí ẹni tó jẹ́ kọmíṣánná fún ìgbòkègbodò ọkọ̀ yẹn látọwọ́ Olúwaṣeun Ọ̀ṣìyẹmí eléyìí tó ń ṣojú agbẹjọ́rò fún ilé epo World Oil yìí òun náà ni wọ́n ti kọ̀wé wípé ṣẹ́ẹ̀rì gbọ́dọ̀ káwọ́ yín kúrò bẹ́ẹ̀ básìkò tẹ́ ẹ̀ káwọ́ yín kúrò ilé ẹjọ́ òun náà yóò máa bá wa yanjú gbogbo iléeṣẹ́ World Oil yìí sọ wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Aláwọ̀yè ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ńgbà mo pe Ṣẹ́gun wọn yọjú ìmọ̀ orúkọ bàbá rẹ̀ bóyá òun náà ni ẹ̀ẹ́dẹ́kun kì í ṣe Ṣẹ́gun tí wọ́n ń bí òpin ọmọ wa gbé o Ṣẹ́gun Aláwọ̀yè òun ni wọ́n sọ pé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tó kọjá yìí ọdún 2023 ẹ̀yìn ọdún tó kọjá yìí ká má ní oṣù tó kọjá ọdún tó kọjá yìí òun náà ni Ṣẹ́gun yìí o ló mà kó àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ ẹgbẹ́ bó bá dé báyìí ẹ̀já pa ńgbọ́ débẹ̀ lọ́ba lé gbogbo àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ mẹ́ o òyìnbí àrùn ẹ̀fẹ́ wẹ̀ o ó kó àwọn ọbẹ̀ lọlé gbogbo wọn lóní tìpátì kúkú tí wọ́n sì sọ pé ilẹ̀ yẹn ó jẹ́ ti Gíwá òun náà wà ní iléeṣẹ́ ọ̀hún ló ti sọ wípé ẹ bá wa kìlọ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkó nítorí pé àwọn náà máa ti fẹ́ di ajagunbalẹ̀ o ṣùgbọ́n ajagunbalẹ̀ kọ́pírẹ́tì òun náà làwọn máa fẹ́ wá máa ṣe o ṣé wọ́n fẹ́ wá máa fi ọwọ́ lágbà wọn lójú ni wọ́n ní ṣẹ́ẹ́dì ilẹ̀ tó wà ní òpópónà márosẹ̀ Lẹ́kì Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó yìí ló jẹ́ ti ìyẹn block 44 ló jẹ́ ti iléeṣẹ́ yìí o ṣùgbọ́n bí wọ́n bá kọ̀ láti jáwọ́ ó lè ṣeéṣe kó jẹ́ wípé ilé ẹjọ́ ni yóò padà wọ́n bá wa yanjú ẹ̀ o nígbà yìí àti ń fẹ́ mọ́ sọkùn sí gómìnà Babájídé Sanwó-Olú àti Ṣọlá Gíwá ìyẹn kọmíṣánná fún ìgbòkègbodò ọkọ̀ lọ́nà báyìí láti wọ́ wọn lọ sí ilé ẹjọ́ o. arákùnrin kan tí orí gbédé ipò gómìnà láìròtẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo ìyẹn gómìnà Lucky Ayédàtiwa tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má gbàgbé nírú àsìkò yìí lọ́sẹ̀ tó kọjá ó sì wà nípò igbákejì gómìnà àti adelé gómìnà nígbà tí gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀hún tó gbéra sọ láti lè lọ gba ìtọ́jú ara rẹ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá òun náà ni gómìnà arákùnrin Rotimi Akeredolu jọlọ́hún nípè tó fi lọ bá àwọn bàbá rẹ̀ nípò tí àwọn náà wà tí wọ́n sì kéde Lucky Ayédàtiwa gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún níbi wákàtí mẹ́ta sígbà tí wọ́n kéde ikú Akérédolú nígbà tó sì ti wà lórí àléfà ọ̀hún nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún rẹ̀ ìyẹn Lucky Ayédàtiwa òun ló ti ń gba gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ondo lámọ̀ràn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú àti àwọn tí wọ́n jẹ́ olóṣèlú nítorí pé ọdún tá a wà yé ọdún 2024
òun náà ni wọ́n ṣèdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. ẹ má sì gbàgbé pé níbàyẹ tí Lókè Ayédàtiwa tóun náà ti wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ó ṣeé ṣe kó díje dupò sí ipò gómìnà láti lo ọdún mẹ́jọ ìmíì gẹ́gẹ́ bí gómìnà nítorí ó ti lo ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí igbákejì gómìnà tẹ́lẹ̀ rí. nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ní ìpínlẹ̀ Ondo lámọ̀ràn wípé kí wọ́n yàgò fún ìwà jàǹdùkú nítorí ìwà jàǹdùkú yìí ó ṣeé ṣe kó ṣàkóbá fún àlàáfíà ìpínlẹ̀ Ondo kó tún fà wọ́n sẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ̀. nínú gbogbo ọ̀rọ̀ ìkíni kú ọdún rẹ̀ tó sọ kódà ó tún rántí ọ̀gá rẹ̀ ńlá lásìmọ̀ wípé àròkàn báyìí òun náà ló fa ẹkún àsundá. ó tún ronú kan oníṣẹ́ rí arákùnrin Rótìmí Akérédolú yìí èèyàn mọ́ nígbàgbé òun náà ló jẹ́ o pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì fi àwọn kan mọ́ nígbàgbé ó fi sílẹ̀. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ṣùgbọ́n kí n tó kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ ilé ètò jọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ìròyìn o torí ẹ mọ̀ pé ohun tó bá jọun òun náà la fi ń wé wọn. Rasaki kìíní òun náà ló jọ Rasaki kejì o òun náà lọ fi ń dá wọn mọ̀ o ṣùgbọ́n bá bá pé Abdulrasaki ó yàtọ̀ sí Rasaki o àmọ́ ẹja lọ sápá bí nínú ìwé ìròyìn Daily Post òun ni ẹni tó jẹ ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ aláàbò alábẹ́lé tilẹ̀ Yorùbá tí gbogbo àmọ̀ sí Àmọ̀tẹ́kùn òun ni ó mà ti sọ pé ṣẹ́rí ikú Akérédolú òun ló jẹ́ ọ̀fọ̀ ńlá gbà eléyìí tó ṣe orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Akọgun Adétúnjì Adélẹ́yẹ òun náà ló ti ṣàpèjúwe ìpapòdà gómìnà Olúwarótìmí Akérédolú yìí ń gẹ́gẹ́ bí ọ̀fọ̀ ńlá tó ṣe orílẹ̀-èdè Nàìjíríà. Chẹ̀dí Akọgun yìí òun ló jẹ́ ìkan nínú àwọn olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò kó tó di pé gómìnà wọn náà Ogun ṣiṣẹ́ papòdà. Adélẹ́yẹ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wo Akérédolú ipa tó kó lórí wípé kí Àmọ̀tẹ́kùn kó wá sí ìmúṣẹ àti pé kó fìdí múlẹ̀ ìpa ńlá gbà báyìí òun náà ni ó kò nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ní ìpínlẹ̀ Ondo òun ni wọ́n kọ́kọ́ fi ipò òun náà lọ́kọ́kọ́ fi sílẹ̀ àti wípé ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ kéde Àmọ̀tẹ́kùn tí Àmọ̀tẹ́kùn tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ o ni wọ́n ṣe gbóṣùbà kárí fún Rótìmí Akérédolú ńlápá ibẹ̀rún. ẹ jẹ́ kúrò nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Rótìmí Akérédolú àtọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ondo. ẹ jẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Muhammadu Buhari tó padà sọ nítorí ẹni tó jẹ́ ààrẹ àná tó rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó sọ̀rọ̀ o nínú ìwé ìròyìn Platform Times láàárọ̀ òní yẹ níbi tó ti fara wọn gẹ́gẹ́ bí ìkan pàtàkì lára àwọn àlejò pàtàkì níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí ẹgbẹ́ Katsina Consultative Forum tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ tí wọ́n sì pe Muhammadu Buhari gẹ́gẹ́ bí àlejò pàtàkì ní ibẹ̀ nòun náà ni Muhammadu Buhari sọ pé ṣe rí ìgbésẹ̀ akin àti ìgbésẹ̀ akọni eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tí ó gbé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tó kọjá òun náà ni ìgbésẹ̀ tó dáa tóun sì nífẹ̀ẹ́ sí àti wípé ó dùn mọ́ òun nínú gidigidi gan ni. Bàbá ló ń sọ̀rọ̀ ní èdè abínibí rẹ̀ ìyún ní Haúsá ní ọjọ́ àìkú Sunday ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún tó kọjá níbẹ̀ ló ti ń sọ wípé nígbà tó ń padà sí ìlú bàbá òun ìyẹn ní Daura ní ìpínlẹ̀ Katsina lẹ́yìn ìgbà tí òun kúrò nípò ààrẹ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò ni wọ́n wá ń kí òun ṣùgbọ́n ní kété tí Bọ́lá Ahmed Tinubu tó fowó kún owó epo báyìí òun náà ní àwọn àlejò ni wọ́n dínkù. ààrẹ àná ó tún sọ̀rọ̀ lórí bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń lo àṣìlò oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tó sì gbà wọ́n ní àmọ̀ràn ní apá abẹ̀wọ̀n. nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ níyè mo ní búburú ní gbogbo ọjọ́ ṣùgbọ́n ká fi àdúrà ara ìgbà padà òun náà ní Bíbélì sọ bí àwọn kan bí wọ́n ṣe ń palẹ̀ mọ́ sílẹ̀ fún ọdún tuntun tí wọ́n fẹ́ wọ ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 òun náà làwọn ẹlòmíín náà ń palẹ̀ mọ́ sílẹ̀
tí wọ́n sì rìnrìn àjò. ìwọ̀n wà ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Cross River ti fìdí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìkóríta àgbàbọ́ọ̀g ní ìjọba ìbílẹ̀ Ìkànnì ló ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ tí wọ́n sì sọ wípé àwọn ajínigbé àgbébọn ni wọ́n ṣe kọlù sí ọkọ̀ tí ń gbé àwọn èèyàn rìn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkankíkan. wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ wọ́n kó wọn lọ sínú igbó. bẹ́ẹ̀ ni wọ́n ṣe àwọn mẹ́ta kan wọ́n ṣe wọ́n léṣe. ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún SP Irene Ugbo òun náà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí ló máa fi lélẹ̀ o pé ó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú Sunday. Ugbo yìí ló sọ pé gbogbo ipá wọn làwọn ti ń sá o láti lè rí wípé àwọn dóòlà ẹ̀mí ẹ̀wọ̀n ti ń bẹ ní àkólò wọn. ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ṣojú rẹ̀ tó sì gbé ní agbègbè ọ̀hún ní ọ̀gbẹ́ni James Eze ó sọ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn gbìyànjú láti tètè gbé lọ sí ilé ìwòsàn eléyìí tó wà ní ìtòsí wọn kí wọ́n lè ṣe kíni o kí wọ́n lè wò wọ́n sàn kí wọ́n lè ṣe ìtọ́jú wọn. nígbà tí ó tún sọ̀rọ̀ ó ní irú nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àti wípé wọn ló ṣeéṣe kó jẹ́ àwọn darandaran tí wọ́n jẹ́ darandaran òun náà ni wọ́n ṣe irú ìkọlù báyìí. ẹ jẹ́ kú òǹbẹ̀ o ìkan nínú àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ onímọ̀ nípa ìlera tó ní ṣe pẹ̀lú ọpọlọ tí orúkọ rẹ̀ jẹ́ Alfred Oyekoya òun ló mà ti gbógbó Oòduà ga o ó ti gbógbó ọmọlẹ̀ Yorùbá ga. òun ni ọba Charles ti ilẹ̀ èbó lọ́hùn-ún òun ló mà ti sọ pé orúkọ rẹ̀ ó ti wà lára àwọn tí wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ Dalola o ìyún members of the British Empire eléyìí tí yóò jẹ́ ìkan gbòógì nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí yóò máa jẹ́ lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan ní ilẹ̀ òyìnbó lọ́hùn-ún nínú àtẹ̀jáde eléyìí tó fi léde lánàá òde òní yìí. Oyekoya tó jẹ́ adarí àjọ Bami Mental Health Support tí wọ́n pè ní BMHL òun ni wọ́n sọ wípé kábíyèsí ọba Charles III òun náà ni yóò fi àmì ẹ̀yẹ dá lọ́lá láàrin àwọn ogunlọ́gọ̀ àwọn èèyàn eléyìí tí ọba Charles III yẹn tó fẹ́ dá lọ́lá o. ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọlẹ̀ Yorùbá ká máa yọ̀ o wípé ìkánú àwọn ọmọ wa ó mà ti gbógun ilẹ̀ Oòduà ló gbé lárugẹ. ẹ jẹ́ mú àwọn eléyìí kó tó di wípé a fi gígùn lápá ibẹ̀ òun àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun ni wọ́n mà ti sọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yẹn wọn ò ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. kí ni wọn ò ṣe tí ó tọ́? ẹ wò ó mọ̀ ń bọ̀ bá a bá dókè lọ́hùn-ún tá a kò lọ́mọ tá a fún yín láwọn ohun tá a fẹ́ fún yín àwa mọ̀ àwọn ọ̀rẹ́ méjì eléyìí tí ó kù kí n lè fi káàdì ẹ̀ lápá bí mọ̀ ń bọ̀. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá Ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ń ṣẹlẹ̀ lálẹ́ yóò. ó yá lórí ọ̀rọ̀ NLC yan àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí mò ń mú ọ̀rọ̀ rẹ̀ bọ̀ wá fún yín wọ́n mà ti kàn wọ́n níṣẹ́ ọdún 2024 yìí wà láyé tàláyé àwa àti ìjọba a máa fà á lọ fáfàfà mọ́ra wa lọ́wọ́ mà ní o. wọ́n ti sọ pé ìjọba àpapọ̀ òun ni wọ́n kọ̀ láti ṣe nǹkan tó jẹ́
tí wọ́n ṣe gbogbo ìfẹnukò wa wípé àwọn ó ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n á ṣe nǹkan kan bẹ̀ wò wọ́n ní ìjọba àpapọ̀ ló sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa san ẹgbẹ̀rún márùnléní-ọgbọ̀n ilé owó oṣù tó kéré jù fáwọn òṣìṣẹ́ ìjọba pé wọn ò sì ṣe bẹ́ẹ̀ kódà wọ́n sọ pé nígbà ilé ìfọpo pọ̀tá bó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa rí mùdùmùdù rẹ̀ lára wọn wípé àwọn ò rí mùdùmùdù débi táwọn ò rí iṣan táwọn ò fà láfàtì ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NS ọ̀hún John Ajero ló mà ti sọ wípé ẹ tún wo àwọn àǹfààní ọkọ̀ bọ̀gìnì eléyìí tó jẹ́ ọkọ̀ akérò tí wọ́n ní yóò máa lo afẹ́fẹ́ gẹ̀ẹ́sì wípé àwọn òṣìṣẹ́ yóò máa jàǹfààní rẹ̀ wípé wọ́n jàǹfààní ẹ̀ wọ́n ti tọwọ́ bọ̀ lójú àwọn kankan òun ni wọ́n ń jẹ àǹfààní rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé òṣìṣẹ́ wà lóhùn ẹni máa jẹ́ ìyẹn ń bẹ ní ìbòjì o ọ̀sẹ̀ àti wẹ̀wọ̀ gbogbo ọ̀rọ̀ yẹn pọ̀ nílẹ̀ ń bíbá pé ọdún 2024 àjọfà mọ́ra wa lọ́wọ́ ni John Ajero òun náà ni ó sọ bẹ́ẹ̀ ní àárọ̀ níyẹ bá a bá gbàgbé ìkọlù eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau lọ́hùn-ún àgbáríjọ ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Christian Association of Nigeria òun ni wọ́n ti pè ó ìpè ẹ dákun ẹ dábọ̀ ẹ já gbàdúrà fún gbogbo àwọn mọ̀lẹ́bí eléyìí tí wọ́n kọlù tí wọ́n sì ní ìfarapa tàbí eléyìí tí ẹ̀mí àwọn èèyàn bọ́ sí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa gbàdúrà fún wọn gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn mẹ́wàá wọn dín ní igba òun làwọn èèyàn eléyìí tí wọ́n jọ lọ́hùn nípè ò níbi tí àwọn èèyàn tí wọ́n ti sọ iná ti lé igba ó lé mọ́kànlélógún ilé tí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé níbẹ̀ ẹni tó jẹ́ ààrẹ fún Kánò wọn Archbishop Daniel Oko òun ló ṣe eléyìí níbi ìkọlù eléyìí tó ṣẹlẹ̀ níbẹ̀ náà ló ti ń pè fún àlàáfíà ìdájọ́ tó péye àti ìgbẹ́gbẹ́dùn àwọn èèyàn ní ìpínlẹ̀ Plateau ẹ wo àwọn kókó àti bí àwọn ìròyìn bó ṣe lọ láàárọ̀ níyì ọjọ́ kejì oṣù kínní ọdún 2024 bó ṣe lọ òun náà ni ẹ̀nà ìfọ̀ní láti mú wá fún yíyẹ abala tí a máa fi káàdì ẹ̀ ńlẹ̀ òun náà níbi tá a ti máa pe àlejò wa tí wọ́n ti máa bá wa yànnàná ìkan tàbí ìkejì nínú ìròyìn eléyìí tí a mú wá láàárọ̀ níyì ẹ má tí ì kúrò ń bẹ̀ o ẹ̀yin olólùfẹ́ wa ní Kẹrẹ̀bìjì ITV. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà lábala eléyìí tó kẹ́yìn nínú orí ètò Ojúmọ́ Aláyọ̀ láàárọ̀ ni àlejò mi ti wà nílé nínú ilé agodo pẹ̀lú mi ẹ káàárọ̀ sà àsìkò àlàjá ọdún bẹ́ẹ̀ ẹ kú ọdún àná ni ọjọ́ bíi àlejò mi mo kí wọn wípé wọn kú ọdún ẹ kú ọdún àná ẹ bá mi káwọn aráalé àkọ́kọ́ náà mo fẹ́ fi ọpẹ́ fún Ọlọ́run ọba àlekèọlá bó o bá jẹ́ kìrìsìtẹ́nì tàbí o jẹ́ mùsùlùmí ọpẹ́ ni oúnjẹ Olúwa ọpẹ́ ni fọ́lọ́run pé ó ṣọ́ wa pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún 2023 nínú rògbòdìyàn Ọlọ́run ṣọ́ wa tí a ṣì wà láyé títí dọdún tòní ọ̀pọ̀ náà ló tún padà kúrò láyé ní àná but àwa ṣì wà mo tún wá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo lé lọ́dún lánàá
alhamdulillah ọpẹ́ ni but nítorí economic hardship náà ṣe announce ẹ̀. ṣé ẹ̀yin ò jẹ́ sọ fún ẹgbẹ́ economic hardship lọ́dọ̀ ti yín bẹ́yàn ẹ̀yin economy ò gbọ́dọ̀ lé mẹ́ni tó bá ní irùngbọ̀n. ṣé o mọ̀ bí economy wà ní. ètò gbọ́yìn ló ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ tí ò ta kókó kò jẹ́ pé ẹ̀ẹ́dọ̀ ní ẹmọdé fipá òun náà èbó náà ní ẹmọdé fipá ẹmọdé fi ó dún ẹmọdé tẹ́ ẹ̀rọ àgọ́ yìí. orúkọ tèmi ni Moríre Rebila Lawal ẹni tẹ́ ẹ mọ̀ náà níbi owó Odun ni mímì ṣe àìmọ̀ fún olóko mo yá Yorùbá yẹn lónìí because Yorùbá yẹn kò fi bẹ́ẹ̀ lọ tírírí wẹ̀rẹ̀ but all the same I can give kudos to efforts tí a ti make in 2023 and we are in 2024 per se tí mo lè believe pé lágbára Ọlọ́run orí ètò Yorùbá lẹ́wà a máa gúnlẹ̀ láyọ̀ ó ti yé wọn àìdíà láti Yorùbá mo fẹ́ kí n mọ̀ kò sí wàhálà a kì í kàbọ̀ sí abala ìfi ọ̀rọ̀ wérọ̀ lórí ètò Ojúmọ́ Aláyọ̀. ó ti tó àmọ́ pé ìbọn náà máa wà ní Yorùbá kẹ́ máa tàbọ̀ Yorùbá máa wò pé èèbó nìkan ṣe lè yàn tàbọ̀ méyàn bá sọ Yorùbá gan bí Yorùbá sọ dáadáa òun náà tàbọ̀ nínú ẹ̀ láàárọ̀ òní yìí àwọn ìròyìn tí mo fẹ́ kẹjẹ́ ká gbéyẹ̀wò ìròyìn méjì kan tó jẹ́ gbòógì ni àkọ́kọ́ bẹ ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn ààrẹ Muhammadu Buhari ó sọ gbólóhùn ó ní inú òun dùn sí ìgbésẹ̀ tí ààrẹ òní tó gbé wípé ó fowó kún owó epo kí ni ohun tẹ́ ẹ lè rí sọ sí lórí yẹn torí mi ò fẹ́ wo ojú ìwòye tí ààrẹ àná fi gbà wò ojú ìwòye táwọn fi bá wò ni pé ẹgbẹ́ àwọn kó lórí àlefa àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ tó wà nígbà owó epo wọ́n pọ̀ àwọn èèyàn sì wá mọ́ àmọ́ ẹ má wò bẹ́ẹ̀ òun nítorí ẹjẹ́ àwò nígbà nínú ẹ̀ sọ pé òun nù ṣé bí owó ṣe ń wọ́n ẹ má sì já gbàgbé ẹjẹ́ àwò bí ọdún ṣe òun náà lẹ́yìn náà sọ yìí ẹ ṣe ọjọ́ ọ̀bí lánàá kódà ààrí bógan débi pa ààrẹ àkàrà ààrẹ kọgan a sì mọ̀ pé bàbá kò bíbà á lọ jẹ bó jẹ́ àkàrà ìlú àjẹ́ kankan ẹjẹ́ wá wò ó kí nìkan tí ààrẹ àná fi lè sọ̀rọ̀ nǹkan báyìí ṣé ìgbésẹ̀ tó dáa náà ni. ṣe rí wọn ní tí ẹ̀dá bá ti ń dàgbà ọpọlọ ẹ̀ á máa yòrò ọpọlọ ààrẹ àná ó ti yòrò ìdí ni pé béèyàn bá ní làákàyè tó jẹ́ average Nigerian pẹ̀lú nǹkan tá à ń go through tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ojú yìí gan ní ẹ̀ títí ìdẹ́ ń gbọ́ báwo ló ṣe máa sọ pé inú ẹ̀ dùn pé wọ́n fo owó kún owó epo fún ọdún mẹ́jọ tó lò lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè yìí èwo la gbádùn ní gbogbo àwọn parastatals àti ministries àti MDAs tó wà ní under dispensation wọn ìyẹn ex-president Muhammadu Buhari ṣebí ọmọ Katsina náà ni late Umaru Yar'Adua tó dórí ipò tó dẹ̀ reduce owó jálá epo tó fà wálẹ̀ tí ìbá ṣe àìsàn àti ikú tó dẹ̀mí ẹ̀ lóró gẹ́gẹ́ bí ó ṣe wá. Second point mi ni pé ẹni tó bá mọ nǹkan tó ń pè ní economic downtown pẹ̀lú nǹkan táwọn ọmọ Nàìjíríà pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí give up everybody ṣì ń gbìyànjú ṣé bí wọ́n ní lẹ́ni èèyàn máa ṣègbéyàwó kò ní sí lọ́nímù ni ó tún kí máìkì mọ́lẹ̀ lọ́jọ́ kejì máa wá gbọ́ ọ ní ìlú wà kò sí mú. ok jẹ́ ká fìyẹn lẹ̀ ká ní pé irú Muhammadu Buhari ààrẹ àná ká ní pé ìlú South Korea ló wà ní tàbí Japan ni wọ́n á kàn gbébọn lé lọ́wọ́ ni pé kó ṣèdájọ́ ara ẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn yẹn àwọn gbólóhùn kankan wà tí wọ́n bá sọ tó ń pè ní treasonable utterances that is ọ̀rọ̀ tó sọ yìí ó ṣeé ṣe kó da ìlú rú ó ṣeé ṣe kó kí wọ́n dìtẹ̀ gbàjọba because kí ni ìdùnnú ẹ̀ tó fi pe irú gbólóhùn yẹn Nàìjíríà kàn jẹ́ ìlú tó yẹ pé gbogbo òfin tá a ní fáwọn olówó nìkan ni ká ní pé lóòótọ́ ni Buhari fúnra ẹ̀ gangan lè kọ́kọ́ arrest pé wàá ṣàlàyé bó o ṣe lọ́dún mẹ́jọ tó bá ti wá ń kọ ní ẹnu tí ó lè ṣàlàyé pé àwọn ministers kọ̀ọ̀kan tí o fi dipò yẹn mú kán wá ṣàlàyé ẹni tó bá làákàyè torí ẹ̀ bá pé lóòótọ́ bí Nàìjíríà ṣe lọ fún 8 years under ex-president Muhammadu Buhari pẹ̀lú gbólóhùn tó sọ ẹ̀
gbólóhùn àgọ̀ ni. Lórí ọ̀rọ̀ tó wá ní í ṣe pẹ̀lú òṣèlú yẹn ẹ jẹ́ mo ti nírò pé bóyá àní mẹ́nubà àmọ́ ẹ jẹ́ wá mẹ́nubà ní ìpínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ ayédàtiwa àti àwọn olóṣèlú ibẹ̀ ibo lẹ nírò pé ọ̀rọ̀ máa fi sí lọ́dún 2024 tá a wáyé. ṣe rí ọgbọ́n ayédàtiwa ti ń dọ́gbọ́n sọ fún àwọn tó jẹ́ olóṣèlú mẹ́ pé kí wọ́n gbà láfíà láàyè àmọ́ tó ti ń fẹ́ máa rúgbọ̀n lẹ̀. ohun tó ṣẹlẹ̀ ni pé ikú náà ni àwọn máa dá lẹ́bi torí kò sẹ́ni tó rògùn ẹ̀ ṣe tó dífá fún babaláwo tó ń fi gbogbo ọjọ́ máa dífá kò sọ̀rọ̀ ọ̀run báyìí mọ́. ṣe rí n tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo n tó náà ti kọ́ ni owó ló pọ̀ lọ́wọ́ late governor arákùnrin Àkẹ́tì Akérédolú. Mo rántí bí ọdún mẹ́ta sẹ́yìn tí mo wà ní ìlú Ọ̀wọ̀ tí wọ́n ṣe mass burial fún àwọn tí wọ́n pa ní church kan ní ìlú Ọ̀wọ̀. Ìgbà tí mo wo gómìnà ńgbà náà mo rí pé nǹkan kan bẹ lára bàbá yìí ṣùgbọ́n ọlá owó àti ipò àti pé bàbá yìí jẹ́ nìkan tó di ọ̀rọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ ó mú lọ́kùnkúndùn. ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ gangan láàrin ayédàtiwa àti Àkẹ́tì ni pé káfà kó má tó ìjà tí kò nídìí látara obìnrin kan ni wọ́n ń pè ní aid bíi olùrànlọ́wọ́ ní ọ́fíìsì ìyàwó Akérédolú tó ti dolóògbé lẹ́nu òun ló lọ ń mú àwọn àṣírí kọ̀ọ̀kan láti ọ̀dọ̀ apá ìyàwó Akérédolú àti Akérédolú lọ fún Lucky Aiyedatiwa nítorí wọ́n ti ń rí i pé ó ṣeé ṣe kákẹ́tì kó má kú kí ẹlẹ́mìí gbà kóun bá lè di deputy governor. So ó wà politicized politics ni nǹkan tó ń ba Nàìjíríà jẹ́ tó dẹ̀ pa Nàìjíríà lọ nìyẹn. Aiyedatiwa náà fúnra ẹ̀ ìgbà tí Àkẹ́tì wà ní Germany tó lọ fún medical check-up òun náà ti ń shoot àwọn shot kankan láti di gómìnà ṣùgbọ́n ó ní few as in mi mọ̀ nǹkan tí mo fẹ́ pè Yorùbá àwọn tí wọ́n jẹ́ loyalist sí wọn ọ̀pọ̀ tó àwọn tó jẹ́ loyalist sí Àkẹ́tì. àwọn alátìlẹyìn ti ẹ̀ exactly. So nígbà tí Kúdẹ̀ ti wá ṣe nǹkan tó ṣe yìí tẹ́ pé gbogbo náà la máa pay price náà bọ̀ kó má ti yà ń sìn yàn èmi fẹ́ lo 80-90 o àti gbogbo ẹ̀yìn olólùfẹ́ kan ní BGI. Nǹkan tó wá ṣẹlẹ̀ gangan ni pé ó kéré ní percentage pé Aiyedatiwa máa win ní election ọdún yìí ní Ondo State. Ìdí ni pé kò sí bó ṣe lè fẹ́ yan àwọn loyalist ẹ̀ tó wọ́n á ṣáà pass through assembly. Tọ́ba dẹ̀ pass through assembly ẹ má gbàgbé pé politics la pé kínní there is always a winner and there is always a loser. But nǹkan kan tó lè favour Aiyedatiwa ni pé tó bá uphold legacy Àkẹ́tì torí àwọn tó fẹ́ràn Àkẹ́tì wọ́n pọ̀ ju àwọn tí wọn ò fẹ́ràn ẹ̀ lọ. Ó dìgbà tó bá fún un láàyè láàfin mọ̀ ẹ́ pé yóò gbèrú ẹsẹ̀ tí Akérédolú. òun náà mo ní ipe mo yá Yorùbá yẹn ni because mo kàn ń fi 100% strength. ẹ jẹ́ ń bèrè ṣé ẹni ṣó ṣe ẹ nírò pé ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú APC tó wà yẹn kí wọ́n fún Akérédolú láàyè láti ẹ má bínú Aiyedatiwa láàyè láti díje dupò sípò gómìnà ẹni pé wọ́n ṣe máa ṣe ìdìbò alábẹ́rẹ́. ìdí tí ó fi ṣeé ṣe ni pé last week lọ́sẹ̀ tó kọjá nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Jagaban Gbogbo tó wà nílùú Èkó ó pe Aiyedatiwa ní nǹkan bíi ọwọ́ ọ̀sán sírọ̀lẹ́ pé mo fẹ́ rí ẹ lẹ́kọ̀ọ́ ó dẹ̀ gbéra ó lọ ṣe rí tí ọmọ ọ̀dọ́ bá ti mọ bó ṣe lè mú ọ̀gá rẹ̀ kò síbi tí ò ní dé o ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń da ìpínlẹ̀ Rivers rú dè ní tí Aiyedatiwa bá ti lè ṣe bí ọmọ ọ̀dọ̀ rere sí ààrẹ Tinubu òun náà máa lò nítorí mò ń gbọ́ tí nínú ìròyìn kan tá kà pé ààrẹ orílẹ̀-èdè Tinubu ó ń sọ fún Aiyedatiwa pé ẹni tó fẹ́ yàn gẹ́gẹ́ bí igbákejì ẹ nígbà tán ti fún ẹ ní oath of office as governor tí constitution là kalẹ̀ pé tí gómìnà tó bá wọn bẹ bá ti kú o deputy ní kó take over ẹni báyìí ni kò mú ẹni tó dẹ̀ fẹ́ mú tààrẹ sọ pé kán mú yẹn ẹni yẹn ti jẹ́ former aide rí
sí Àkẹ́tì tó ti dolóògbé lénìí. Nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin Àkẹ́tì àti AD yìí tí ó fi kúrò ní government house ipò tó wà. So tó bá ti mọ bó ṣe máa lọ́bì ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ wá wù, torí wọ́n ní pé tí ọmọdé bá mọ ọwọ́ wẹ̀ bẹ́ẹ̀ni abágbà jẹun mi ní sọ jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n primary ló máa suggest, ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ jẹ́ àyídà tiwa ó sì ní upper hand. ẹ̀tọ́ ẹja kò ní ìpínlẹ̀ Ondo, ẹja lọ sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, ìyẹn níbi tí ọba Charles III tí ó ti ń fẹ́ fún kan nínú ọmọ ilẹ̀ Yorùbá Oyekoya tó ti ń fẹ́ fún ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá. ẹja wò ó lára àwọn tí wọ́n ti ń sábà fún lámì ẹ̀yẹ ìdánilọ́lá, ọmọ Yorùbá ló tiẹ̀ filẹ̀ pọ̀jù nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà lókè òkun. kí lè rí sílẹ̀ yìí, báwo ni ògo yìí ṣe ń lọ báyìí, kí lè rí sọ àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun àti gba àǹfààní wo ló tún máa jẹ́ fún àwọn àtàwọn àlẹ́. ẹ jẹ́ mú ọ̀rọ̀ yẹn láti bíbá ẹ pé láti ìgbà tí Nàìjíríà ti gbọ́njú pé òun jẹ́ Nàìjíríà lọ́mọ Yorùbá ti ń lọ sí òkè òkun. Yorùbá ló kọ́ bẹ̀rẹ̀ sí ń lọ sí òkè òkun. Bẹ́ẹ̀ ni láti bẹ̀rẹ̀ wá. Àpọ̀dọ̀ wa náà ni wọ́n gbà wọlé. Henry Townsend tó wọlé láti ìlú Ẹ̀gbá látòrí omi ń gbà yẹn. So nǹkan tí ó wà ń bẹ̀ ni pé gẹ́gẹ́ bí àmì ẹ̀yẹ yìí tẹ́niyẹn ò bá jẹ́ ẹni tí ó yẹ láti fún lámì ẹ̀yẹ wọn ò ní fún un. Ìkíní nìyẹn. Ẹ̀kejì, kò wá ṣe pé wọ́n kàn fẹ́ fún lámì ẹ̀yẹ, wọ́n ti rí àwọn characteristics ẹ̀, iṣẹ́ ẹ̀, qualifications ẹ̀, kí ni nǹkan tóun náà ti ṣe sí ọ̀dọ̀ tiwọn tó lè fi kájú òṣùwọ̀n bẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí nínú parliament àti nínú àwọn bíi councillors ní ibi tá à ń pè ní county, bíi ká sọ pé bí àwọn local places tá a mọ̀ sí villages wa níbí báyìí ní Nàìjíríà táwọn ń pè ní county lọ́hùn. Àwọn ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan wà láwọn pò nínú ìjọba ń bẹ̀. Nínú ìgbèríko ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọ Nàìjíríà dẹ̀ tún pẹ̀lú nínú ká sọ pé doctors ní US ní England. Àwọn ọmọ Nàìjíríà dẹ̀ tún pọ̀ nínú ká sọ pé businesses àti àwọn entities míì tí a ò lè sọ. Àwọn ọmọ Nàìjíríà pọ̀ ń bẹ̀. Ẹ má jẹ́ tàn yín, ọdún tó kọjá ní nǹkan bíi November wọ́n fún David Adeleke wọ́n fún ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè US tó láàmìlaka gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ títí wọn tí ẹ pé àwọn èèyàn ní parliament wọ́n tún dìde fún ní standing ovation. Ó túmọ̀ sí pé ó ní ìwé ìgbèrú pé ọmọ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé ibẹ̀ náà bí sí. Ibẹ̀ náà bí sí. Bẹ́ẹ̀ ni, ibẹ̀ náà bí sí. Ibẹ̀ náà bí sí. Bàbá tiẹ̀ lọ́mọlẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, so nígbà tó máa fún ní ọ̀nà yẹn, ẹni tó jẹ́ bí speaker tí microphone wà lọ́wọ́ ẹ̀ ó ń jẹ́ kó yé àwọn lọ́gàlọ́gà àti lóyè tó wà níkàlẹ̀ pé ọmọ Nàìjíríà nílò tó ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè wa yìí náà ni. Ṣé rí kọ́ tó lè sọ pé wọ́n fún yàn ní Grammy Award nomination, ipò wọn nominate fún Grammy Award, á jẹ́ pé ọmọ tó ń ṣe nídìí iṣẹ́ ẹ̀. So àmì ẹ̀ tó fẹ́ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó tó oṣù, torí pé àwọn criteria pọ̀ tó fi measure irú àwọn recognitions báyẹn. Ẹ má gbàgbé pé nígbà tí King of England nísìn King Charles III tó fẹ́ ṣe anniversary kan tí n bá rántí English yẹn tó bá correct bẹ́ẹ̀, ẹni tó pè wá síbẹ̀ was Tiwa Savage. Bẹ́ẹ̀ni gbọ́n fẹ́ gbádélé. Bẹ́ẹ̀ni, fẹ́ gbádélé. Exactly. So tọ́yí àwọn kìíní bá lè máa ṣẹlẹ̀ bó ṣe máa lọ náà nìyẹn, because ẹṣin tó ṣíwájú òun ló gbafẹ́. Ó ti gbafẹ́ tọ́ ọmọlẹ̀ Yorùbá ti gbafẹ́, gbogbo ọmọ Yorùbá pátápátá jẹ́ mọ́ kíra. Àǹfààní tó wọ́n tó wá bẹ̀ sí Nàìjíríà ni pé ṣe mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ wa náà Nàìjíríà àti England báyìí ló ṣe rí. Àwọn náà ni wọ́n kọ́ wọn bàbá wa lẹ́yìn. Exactly. Ẹ jẹ́ àfihàn ká máa fi ṣèlọ láàárọ̀ òní yìí díẹ̀ tó ní nǹkan kò ní nǹkan káyè bá ká sì lè náfọ̀ní láti lè pàdé ní ọ̀la. Ẹ bá mi káwọn ará alẹ́. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Morire Rebila Lawal. Àmọ̀ràn tí mi dẹ̀ fẹ́ sọ fún gbogbo wa ni pé ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin sisters mi, brothers mi tí ẹ̀ ń wò mí, ọdún 2024 lágbára Ọlọ́run kò ní dàbí 2023 lágbára Ọlọ́run, ṣùgbọ́n ìwọ ni kò mọ tó ń ṣe, kò ń ṣe pé kò ṣiṣẹ́ hádàhádà but ṣiṣẹ́ pẹ̀lú wisdom
kó ló wá bá lè pín ẹ lérè. A ò ní ṣìṣe, a ò lè ní wáyé asán. Ó dìgbà kan náà. àmì àníwáyé àìsàn ọdún 2024 yìí á rọ̀ wá lọ́rùn láṣẹ Èdùmàrè. mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV ẹ̀yin tẹ́ fún mi látẹ̀jíṣẹ́ láti kí mi kú oríire ti ìgbéyàwó àti pàápàá jùlọ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìkànnì BGI TV pẹ̀lú àdúró tí àti ọ̀gá wa pátápátá Alhaji Aláwìyé Adébáyọ̀ ilé tí wọ́n dúró tì wá ní ọjọ́ ayẹyẹ náà. Irú ayọ̀ báyìí òun náà ni a máa bára wa ṣe láṣẹ Elédùmarè. Olúṣọlá ló kọ mi yìí nìkan ló kọ bàbá mi. Olómi ọgbọ́n ló sọ wípé ọdún yìí kò ní lè fún wa. Ó dàbọ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyé Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ṣẹlẹ̀ ńlá lè yọ. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.